ẹ̀yin olólùfẹ́ mi èmi ọmọ yín náà ni Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe mí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí káàkiri àgbáyé ètò kan láti gbé kalẹ̀ sí ìkànnì Kaya Radio ẹ ti mọ̀ pé nílé iṣẹ́ Kaya Radio wa ta wà bíbà ẹ ti mọ̀ pé ojúmọ́ kan èdè kan àṣà kan ìṣe tó yàtọ̀tọ̀ òun la máa ń gbé jáde ní ìkànnì Kaya Radio kí ni ètò tá tún gbé jáde lónìí ẹ rí pé ètò tá gbé jáde lónìí ẹ rí pé ó tún yàtọ̀ sí bá ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ máa ti rí pé ẹ kì í rèmí náà lójú skin báyìí ẹ máa wá rí pé lónìí a ní kí àwa gbogbo fún ara wa ká tún gbé ètò kan ká tún gbé kalẹ̀ lórí ètò lónìí kí ni ètò tá gbé dé lónìí ẹ tún béèrè pé kí ni ìyẹn wa gbàgede ọ̀rọ̀ òun lélẹ́yìí ẹ ti mọ̀ pé tá a bá sọ pé gbàgede ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tẹ́ a lè gbé jáde níbẹ̀ tá a bá sọ pé ọ̀rọ̀ ti politics ó máa jáde tá a bá sọ pé ọ̀rọ̀ ìdílé ó máa jáde kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ní gbàgede ọ̀rọ̀ èmi ní kọ́kọ́ mo wà nínú ilé lónìí bóyá bàbá ẹ bá mi dá mi pọ̀ ní. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Taofik Shafi'i Ọlápàdé èmi tí ẹ ti mà ní ojúlówó kí sáfà ìmọ̀ forúkọ lórí ètò yìí tá a tún gbé dé báyìí tá à ń pè ní gbàgede ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àjọpọ̀ ojú mi ti rọrùn kó lè bá a láàrin. àfà ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo gbé wá lónìí ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin ni ẹ gbọ́ kí ló lè mú obìnrin tóun àtọkọ ti jọ wà lórí bẹ́ẹ̀dì tí àwọn méjèèjì tí ọkọ ti wòye pé irú ìyàwó mi àbí irú gẹ́fẹ̀ mi bá jọ wà lónìí kò gbọdọ̀ wá bẹ̀ kó lọ bẹ́ẹ̀ o èmi náà gbọdọ̀ kó ojú mi kúrò bẹ́ẹ̀ kọ́ méjèèjì kan ti wá wà kí ọkùnrin ti wà fáà kóbìnrin gan kó má ti lọ fáà ṣùgbọ́n òun náà ti fẹ́ máa lọ fáà yẹn ti yé eyín àbá kọkùnrin ti wá lọ fárewé kóbìnrin wá sẹ pé wá o ti lọ fárewé o fífárewé tó ń fá ló tó lọ fárewé yìí o ò lè débì kankan o ọkùnrin ti lọ fà obìnrin wá sẹ pé ọkùnrin ti lọ fárewé obìnrin wá sọ wípé wà àkọjọ wà ní bíbá yìí ni ò lè lọ fárewé ò lè lọ fárewé kí ni nǹkan tí ọkùnrin yẹn lè ṣe ló fi lè jẹ́ kó nǹkan ó máa padà gbé obìnrin lọ fárewé. ọ̀rọ̀ ni o so àkọ́ni tí n bá gbọ́ ọ̀rọ̀ tí ẹ sọ ilé ni pé kọkùnrin àtòmí jọ wà so kí ọkùnrin ti wà lójú ẹ̀ lẹ́ni tó yẹ pé ó ti wà kí ọkùnrin wá di pé arákùnrin ti wà fà lọ́wọ́ wí pé fà tó lọ tó wà báyìí yéé sí nǹkan ìtọ́kùnrin yẹn lè ṣe tó yẹ pé yóò fi lè rí tó fẹ́ ṣe àárín èmi sì lọ fà ṣùgbọ́n o gbọ́dọ̀ tẹ̀lé mi lọ fà. àkọ́kọ́ irú kóbìnrin tó lè ṣe bẹ́ẹ̀ fọkùnrin nínú pé kóbìnrin yẹn nídìí kankan àbí ó wọ ọ̀nà tó fi lè rí nǹkan gbà lọ́wọ́ ọkùnrin yẹn pé bàbá lágbájá àbí àgbọ̀dá lágbájá yìí ó wà síyìn jù níbi báyìí ẹ jẹ́ kí n ti gbé débẹ̀ kí n máa gbé débẹ̀ kan so ọ̀nà tí mo fi lè ráyè gba tẹ́lẹ̀wẹ̀ tẹ́lẹ̀ mo ti wà lójú ẹ̀ rẹ̀ stage yẹn kò sí eléyìí ò bẹ́sìn mu kò tẹ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. àbá kágbé tẹ́sí ẹ̀ka máa ti gbé sí lẹ́gùn yẹn kódà. àbá àwọn àgbọn máa ń sọ pé tọkùnrin kan bá ti wà fà nítorí tó wá ní pé kìíní kan. yóò sì chẹ́ẹ̀kì kọ́. ó máa ti chẹ́ẹ̀kì kọ́. so irú àárín yẹn so irú ọkùnrin yẹn gbọ́dọ̀ jẹ́ pé tó bá di pé bóyá ìyàwó ilé àti pé ìyàwó ilé irú ọkùnrin yẹn gbọ́dọ̀ jẹ́ pé bóyá ó jẹ́ tó ti lọ láti ti travel ní oṣù kan bí oṣù méjì tó ti ráwé pé lẹ́nu báyìí èmi àti alágbájá àti ó yẹ kájọ débẹ̀ débẹ̀ tó lè ṣe ń bẹ̀ ní wípé tọkùnrin yẹn lè ṣe pé kó kọ́kọ́ fi nǹkan tú obìnrin yẹn lójú tó bá fi ara tù lójú ó dà mí lójú pé náà obìnrin mi náà yà. àfà ẹ wá jẹ́ ká wò nǹkan yẹn báyìí ìjẹ́ wá tọ́ nínú ìlànà ọkọ àti ìyàwó ṣé ó wá tọ́ pé kí ó wá jẹ́ pé àsìkò tí ọkùnrin àtobìnrin tí wọ́n náà tọ́kọ́ àti fẹ́ máa jọ ní nǹkan pọ̀ ẹ jẹ́ ká là á nítorí ibi gbàgede la wà yíkọ́ bóyá ń gbà tó wá fẹ́ máa lé nǹkan pọ̀ òun lóbìnrin yẹn wá wòye pé kóun fi opportunity pọ̀ kóun fẹ́ bọ́ọ̀mù ní nǹkan pọ̀ bóun fẹ́ wọ opportunity pé boyfriend òun fẹ́ bọ́ọ̀mù ní nǹkan pọ̀ kóun wá fi opportunity yẹn kóun wá sọ pé wá o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ṣé ó tọ́ nínú ìlànà Yorùbá àbó tọ́ nínú ẹ̀sìn Mùsùlùmí àbó tọ́ nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wípé lásìkò yẹn òun ni kóbìnrin máa demand pé mo fẹ́ gbà báyìí mo fẹ́ gbà báyìí mo fẹ́ gbà báyìí tó mọ̀ pé lásìkò yẹn ó lè ṣe kọ́kọ́ àwọn ọkùnrin kan mẹ́rin wà tó jẹ́ pé adórí kìíní ìjẹ́jẹ́ ni wọ́n. olótú níbi tí ẹ sọ dé yẹn
àwọn láì yẹn tó bá jẹ́ pé ẹlẹ́tọ̀ọ́ ẹni o ẹ̀ ń sọ̀rọ̀ nípa ìyàwó àtọkọ àsọ̀rọ̀ nípa àwọn aláyọ̀jẹ̀ sẹ́ńpá àwọn aláyọ̀jẹ̀ kò síṣẹ́ tí yóò lè dára tí yóò lè ṣe ń bẹ but ìyàwó ẹni kò tọ́ kí obìnrin sọ pé kò sáàyè but láwọn ààyè kan wà ń bẹ náà bó tún wá tọ́kùnrin tó ṣe bẹ́ẹ̀ because tó ń bẹ àwọn obìnrin mi ń bẹ àwọn ọkùnrin mi ń bẹ dé pé wọ́n èé tọ́jú obìnrin dáadáa obìnrin dẹ̀ mọ̀ pé ibi tóun náà ti because òun ló ní nǹkan ẹ̀ ibi tóun ti lè rí nǹkan gbà nìyẹn pé yóò sọ fún bóyá yóò dáhùn ló ń bẹ̀ ẹ̀ ti understand so tọkùnrin dẹ̀ mọ̀ pé ìyàwó mi lélẹ̀ mo lè wọlé mo lè jáde mo lè wọlé obìnrin yẹn wá pé lẹ́yìn yìí o mo gbọ́dọ̀ ṣe báyìí obìnrin náà lè ṣe bẹ́ẹ̀ láti lè rí ẹ̀tọ́ rẹ̀ gbà ẹ̀ ti understand kò kàn ní fàágùn jù ni ẹ̀ ti understand because time yẹn tóbìnrin bá sọ̀rọ̀ fún wa ń gbà ọ̀rọ̀ tó bá sọ fún wa máa wọ orí ọkùnrin ní ìbẹ̀tẹ̀ pé kò kì í náyà táìmù àti gbọ́rọ̀ fún ìyàwó kì í fàyè lẹ̀ fún ìyàwó ẹ̀ ààyè yẹn àwọn obìnrin máa ń ráàyè bá wa sọ̀rọ̀ tóbìnrin bá sọ̀rọ̀ fún wa máa gbọ́rọ̀ yẹn yékéyéké kódà bí ọpọlọ Yorùbá pílẹ̀ ní during that time yẹn ó máa nẹ́tíwọ̀kì yẹn máa wà ókè ní nẹ́tíwọ̀kì atẹ́gùn àfẹ́ nẹ́tíwọ̀kì yẹn rí fà ó máa wọlé ni kódà bẹ́ẹ̀ fẹ́ fún lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ táìmù yẹn fúnra ojú ẹsẹ̀ kó tẹ̀lé ní chẹ́ẹ̀kì máa sún ní pàpàpàpà tóbìnrin tó bá dẹ̀ gbọ́n gbà yẹn kó má bèrè chẹ́ẹ̀kì torí ó lè lọ padà so send the bring that person account. nítorí tó bá lọ sọ pé òun fún ní ṣẹ́ẹ̀kì ṣẹ́ẹ̀kì lè padà bounce. yes obìnrin lè ṣe bẹ́ẹ̀ bóyá ewu kan ó ń bọ̀ fún ọkùnrin yẹn tó jẹ́ mọ̀ pé tó bá ṣe tán bẹ́ẹ̀ burúkú ẹni tó máa ń bá òun jà tẹ́lẹ̀ ni táìmù yẹn àwọn obìnrin á máa lo táìmù lágbàá pé díẹ̀ fi táìmù bá àbálágbájọ́ sọ̀rọ̀ ó ń ṣe àwọn ọkàn tí ò dáa ọpọlọ ọkùnrin máa ń ṣẹ́tù nígbà yẹn ó dáa kóbìnrin ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ pọ̀ jù ni nítorí pé àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ń bẹ̀ ó máa ń wọ orí dáadáa torí pé nǹkan ẹ mọ̀ pé ẹ ṣí ní nǹkan yẹn tí Yorùbá tí àwọn òpè jẹ́ ṣe tó fẹ́ jẹ́ ṣe tó fẹ́ kó lè gbé sọ láti tẹ́ Ọlọ́run tó mi bá tún kò tún tẹ́ Ọlọ́run àtúntò kí ló tún kú báyìí ooo so ó dáa kò gbọdọ̀ pọ̀ jù ni ààyè yẹn àwọn obìnrin 100% ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ń bẹ̀ ó máa ń tètè wọ orí wa ó lè jẹ́ kó nídìí owó ìyẹn ọ̀tọ̀ ó dẹ̀ lè jẹ́ pé bí àwọn ọ̀rọ̀ kan bẹ bóyá nǹkan kan tí orí pé ó lè ba ìdílé ẹ̀jẹ̀ àbí nípa ayé ẹ̀ bóyá kò tọ́jú yẹ̀ wọ́n baálé mi ń pè mí nílẹ̀ ṣùgbọ́n kí n tó jẹ́ lónìí máa kí ló fẹ́ mo fẹ́ kó rán girama ní máa jì. ayé àfà irú ọ̀rọ̀ yẹn irú bó wá ṣe jẹ́ yẹn sì kí ọkùnrin yẹn kó wá ṣe àdéhùn lóòótọ́ pé máa ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí kọ́kọ́ wá ṣe tán kọ́kọ́ wá ní ṣé nǹkan tó bẹ̀rẹ̀ wọ́n dájọ́ tó bá dọjọ́ mi àti máa ṣe irú obìnrin yẹn kí ló fẹ́ jẹ́ kó kí ni irú obìnrin yẹn kó yẹ kó ṣe. irú nǹkan báyẹn ni mo sọ pé tó bá jẹ́ pé ìyàwó inú ilé ó ti máa understand wípé ọkọ mi tó bá ti kó mẹ́tàn báyìí tó àwọn ti tá sì lè gbé sọ pé n tó sọ̀rọ̀ àdéhùn gbà tí mo bó ṣe jẹ́ irú ìyàwó níbẹ̀ àwọn ti mọ kóòdù tí wọ́n fi máa mọ pé n tó ló fẹ́ ṣe kí n rí ń sin báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń gbà nǹkan yẹn débi pé wọ́n pẹ́ ó ti gbà tán ó bá ti wá di lọ́la ó ti mọ̀ pé tó bá ti wá lọ́la yóò tún béèrè ànọ́dá nǹkan míì so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà máa ń jẹ́jẹ́ ń bẹ̀ yẹn náà pé ìjẹ́ wá dá kí ọkùnrin máa búra ìjẹ́ wá dá kí ọkùnrin wà lórí nǹkan tá à ń wí kó wá máa sẹ́ pé màá dirú màá dìgbà fún mi. ṣe rí ìbúra abìnrin kò dáa nítorí pé àwọn àyè kan bẹ tá àti gbọ́dọ̀ máa búra kan bí àwọn irúbẹ̀ yẹn sìn báyìí tó bá ṣàdéhùn fún obìnrin gan ti wà ní àyè àṣẹ ń gba iná ìfìyàn sẹ́rí obìnrin àpáàtì kan olóbìnrin jẹ́ alágbára kí wọ́n jẹ́ kí ni gbogbo wa là jẹ́ gbogbo wa là alágbára ṣùgbọ́n àwọn obìnrin. ọlẹ́ni tó bá ti ń pè tó bá pè lágbájá tó ní ooo wọ́n ní ọ̀gọ̀gọ̀ fún ara ti di àjẹ́. sẹ́rí lẹ́vù yẹn ní réètì yẹn gbogbo spirit tó ń jẹ́ obìnrin ló máa ń dé sára obìnrin nígbà yẹn èèyàn ò gbọ́dọ̀ bá wọn jẹ́jẹ́ nígbà yẹn lólẹ̀ èèyàn ò gbọ́dọ̀ jẹ́jẹ́ tó bá wá fẹ́ jẹ́jẹ́ jó jẹ́ nǹkan tí ó mú ṣẹ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà ń fẹ́ bẹ̀ wá náà ẹ má máa jẹ́jẹ́ nítorí stage yẹn tó bá sọ ọ̀rọ̀ ńbẹ̀ àṣẹ máa gùn so níta bá wọn pa àmì ṣe ká máa sọ níta bá wọn pa máa ṣe ni kí a sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lórí irọ́ ló pọ̀ jù náà. ẹ wo àtúntìdé lónìí a ti mọ̀ pé níléeṣẹ́ Kayaradiotv ojúmọ́ kan èdè kan àṣà kan ọ̀rọ̀ kan gbogbo ẹ̀ tó yàtọ̀tọ̀ síra wọn ẹnu ẹgbẹ́ àwa náà kọ́ ọlọ́run ọba náà ni nítorí ọlọ́run ọba ló ní ìlú lọ́pẹ́ ló lògo kábíyèsí rẹ̀ Elédùmarè ọba àná ọbẹ̀ ní ọba títí ayérayé kò sẹ́lòmíì tí a lè máa képe bí ó ṣe pé ọlọ́run ọba lórí ètò gbàgede ọ̀rọ̀ lónìí ẹ rí pé nǹkan tá a mú wá lónìí ẹ rí pé ọ̀rọ̀ náà ó jọ bí àwàdà ni kò ń ṣàwàdà rárá ipò tí a bá mọ̀ yí pé ipò àṣẹ òun ni ipò yìí ẹ má máa jẹ́ ká máa ṣe àdéhùn táàní lè múṣẹ nítorí àdéhùn bẹ́ẹ̀ ṣe rí yìí ó le àdéhùn ó le lórí ètò lónìí àwọn onírìn jù báyìí lọ orúkọ mi náà yí padà afá.
ẹ ṣe àdúpẹ́ orúkọ tèmi ní Taofeek ṣàfihàn lápàdé lórí ètò Gbàgede ẹ ṣe àdúpẹ́. tó bá tún dọ́là àbí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ tún bá wa pàdé lórí ètò Gbàgede ọ̀rọ̀ èmi ọmọ yín náà ni Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba ó dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára náà bá ire lójú wọn ní ó dàbọ̀.